ó pẹ́ tí dókítà Ṣọlá Òyénúsì ti ń jalè ṣùgbọ́n lọ́jọ́ tó pa ọlọ́pàá níléeṣẹ́ Wahum níkẹjà ọjọ́ náà ni nǹkan dàrú mọ́ ọ lọ́wọ́. Kò sí bí jagunjagun kan ṣe lè máa jagun tó ogun kan ni yóò lọ tí kò ní lọ sí òmíì mọ́ o. Bẹ́ẹ̀ ni kò sí bí òmùwẹ̀ kan yóò ṣe lè wẹ̀ lódò tó ìwẹ̀ kan náà ni yóò wẹ̀ tí kò ní wẹ̀ òmíì mọ́. Bí ilé ayé ṣe jẹ́ nìyẹn. Àwọn àgbààgbà pàápàá sọ pé bí ìkòkò kan bá wà tí wọ́n fi ń ṣe ẹyìn lójoojúmọ́ bó pẹ́ bóyá ẹyìn náà ni yóò fọ́ torí òwò tí àdámọ̀ náà ní kún àdáléyìn. Bí ọ̀rọ̀ Ìṣọ̀lá Òyéwùsí ṣe rí nìyẹn. Owó ń bẹ, oògùn wà, agbára wà, bẹ́ẹ̀ làwọn ìbọn ńláńlá wà lọ́wọ́ ẹ̀. Ó wà lọ́wọ́ ọkùnrin adigunjalè náà. Kò sì gbà pé ẹnikẹ́ni lè rí òun mú. Ṣùgbọ́n lọ́jọ́ kan omi gbẹ lẹ́yìn ẹja Òyénúsì. Èyí ni bọ́dà náà ṣe jẹ́. Iléeṣẹ́ kan wà tí wọ́n ń pè ní West African House Utensil Manufacturing. Wahum làwọn èèyàn ń pè é. Ìkẹjà níléeṣẹ́ náà wà. Iléeṣẹ́ Wahum. Lọ́dún 1970 ọ̀kan nínú àwọn iléeṣẹ́ tó lórúkọ jùlọ ní Nàìjíríà yìí nìyẹn. Iléeṣẹ́ náà lérò púpọ̀ nítorí bẹ́ẹ̀ owó ńlá ni wọ́n fi ń sanwó fáwọn òṣìṣẹ́ wọn. Bí wọ́n bá fẹ́ sanwó fáwọn òṣìṣẹ́ wọn kéékèèké lẹ́ẹ̀kan báyìí bí 10,000 pọ́ùn ni wọn yóò san lẹ́ẹ̀kan. Nígbà náà owó ńlá leléyìí àfi bí ìgbà téèyàn ń sọ̀rọ̀ bí 100 mílíọ̀nù náírà lẹ́ẹ̀kan ni. Nítorí bẹ́ẹ̀ kò sẹ́ni tí kò mọ̀ pé iléeṣẹ́ ńlá ni iléeṣẹ́ olówó iléeṣẹ́ Wahum. Níbẹ̀rẹ̀ ọdún 1971 ọkùnrin ológùrọ̀ kan Samuel Òdúdú tó ń gbé ní 15 Káyọ̀dé Street Mushin pàdé ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ yìí ọ̀gbẹ́ni Joel Amamieye. Ọkùnrin náà ló ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ gbogbo fún iléeṣẹ́ Wahum. Òun ló mọ bí wọ́n ṣe ń gba àwọn òṣìṣẹ́ síṣẹ́. Òun ló mọ bí wọ́n ṣe ń lé àwọn òṣìṣẹ́ lọ. Òun náà ló sì mọ bí wọ́n ṣe ń gbowó oṣù wọn. Personnel manager ni wọ́n pè é. Joel yìí fẹ́ràn ògùrọ̀ ó sì máa ń mu ògùrọ̀ rẹ̀ lọ́dọ̀ Samuel. Ó dàbí pé níbi tí wọ́n ti ń ṣe oníbàárà ara wọn ni Joel ti sọ fún un pé iṣẹ́ kan wà bó bá rí ẹni tó lè ṣe é fóun. Kò sí iṣẹ́ méjì tí Joel fẹ́ kí Samuel ológùrọ̀ bá òun wá èèyàn sí ju iṣẹ́ olè jíjà lọ. Joel ló wà nídìí owó oṣù ṣùgbọ́n ó fẹ́ káwọn adigunjalè wá já owó oṣù àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀hún ìyẹn Wahum gbà bí wọ́n bá ti ń gbé owó náà bọ̀ láti báǹkì. Ní Samuel ológùrọ̀ bá sọ fún un pé òun mọ àwọn tí wọ́n lè bá a ṣe. Òun yóò mú dé ọ̀dọ̀ ẹnìkan. Ọ̀dọ̀ ọkùnrin kan ló mú un lọ ọ̀dọ̀ Stephen Ndubuoku ẹni táwọn ọ̀rẹ́ ẹ̀ máa ń pè ní Diopa. Diopa kò ní iṣẹ́ méjì ju púùlù títa lọ. Àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ọmọ báǹkà tí kò gbọdọ̀ já létí ni. Lọ́rọ̀ kan Samuel mú Joel lọ sọ́dọ̀ Diopa nílé rẹ̀ ní ojúlé kìíní Ìdáláre ní Kòròdú Road, Yábà. Bí wọ́n ti débẹ̀ ni Samuel ológùrọ̀ fi àwọn méjèèjì mọ́ ara wọn. Ọ̀gá iléeṣẹ́ Wahum náà sì sọ pé òun fẹ́ iṣẹ́ náà ní kíákíá. Diopa ránṣẹ́ pé Ìṣọ̀lá Òyénúsì ó láwọn ẹgbẹ́ rẹ̀ lòun fẹ́ gbé iṣẹ́ náà fún. Kíá ni Òyénúsì ti ṣa àwọn ẹgbẹ́ rẹ̀ jọ. Ó ránni sí Philip Onuora Ogboluman ẹni táwọn ọ̀rẹ́ ẹ̀ máa ń pè ní Alhaji tàbí Ògbólú. Ẹgbẹ́ ilé kan náà ni Ògbólú yìí ń gbé pẹ̀lú Diopa ìyẹn ní Ìdáláre ní Yábà. Òyénúsì tún ránṣẹ́ sí Joseph Osai Osamedike. Bẹ́ẹ̀ lòun ránṣẹ́ sí Apollos. Ó sọ fún gbogbo wọn pé iṣẹ́ yá. Adé Ìjẹ̀bú-Bọ̀ì ló pè gbẹ̀yìn. Ó ní òun ni yóò wa mọ́tò àwọn. Ní ọjọ́ tí wọ́n dá gan-an láti kọ́kọ́ lọ ja iléeṣẹ́ Wahum lólè níparí oṣù kejì ọdún 1971 Samuel bàbá ológùrọ̀ tó gbé iṣẹ́ náà wá lóun náà yóò bá wọn lọ. Ń làwọn olè wọ̀nyí bá sọ fún un pé ó ti dá bẹ́ẹ̀ wọ́n ní kó jí àwọn nífẹ̀ẹ́ rẹ̀ kí àwọn lè gbáradì kí wọ́n sì lè lọ dúró níbi tí iṣẹ́ náà yóò ti ṣe. Ṣùgbọ́n lọ́jọ́ náà gbogbo wọn mutí yó kẹ́rikẹ́ri. Samuel sì jí wọn kò dá a lóhùn títí tí ilẹ̀ fi mọ́ pátápátá. Lọ́jọ́ náà ni wọ́n sọ pé olórí burúkú ẹ̀dá kan ni Samuel yìí. Wọ́n ní kò ṣeé mú lọ sóde
nítorí bẹ́ẹ̀ lọ́jọ́ tí wọn yóò lọ ṣiṣẹ́ náà gan-an níparí oṣù kẹta ọdún 1971 wọn kò pé sí i mọ́. ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún yẹn náà ni wọ́n fi ọjọ́ míì sí. ṣé Joel tó jẹ́ ọ̀gá nílé iṣẹ́ náà ti sọ pé ọjọ́ náà làwọn yóò lọ gbowó. bí àwọn Òyénúsì náà sì ti gbọ́ ni wọ́n ti pín iṣẹ́ fún kálukú. wọ́n ní kùtùkùtù òwúrọ̀ làwọn yóò ti débẹ̀. Ọ̀sáì ni yóò ti kọ́kọ́ lọ sílé epo kan níkẹjà tí yóò gba nọ́mbà mọ́tò tó ń gbé owó náà bọ̀ lọ́wọ́ Joel ọ̀gá nílé iṣẹ́ Wahum. bó bá ti gba nọ́mbà mọ́tò náà ni yóò tètè lọ mú un fáwọn mẹ́ta tí wọ́n ti wà níwájú ilé iṣẹ́ náà tí wọ́n ń retí mọ́tò yìí. àwọn wọ̀nyí ni Ògbólú, Apollos àti Dr. Òyénúsì fúnra ẹ̀. bí mọ́tò náà bá ti dé, Òyénúsì ni yóò wọ́ dẹ́rẹ́bà bọ́ sílẹ̀. Apollos ni yóò kọ ojú sí ọlọ́pàá. Ọ̀sáì ni yóò sì jí àpò owó náà gbé sínú mọ́tò tiwọn. bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe. lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 1971 yìí ni iṣẹ́ náà bẹ̀rẹ̀. nígbà tí Òyénúsì àtàwọn mẹ́rin míì já mọ́tò pijó tuntun kan gbà lálẹ́ ọjọ́ náà ní Tìrẹ́ Road, Sùúrùlérè. wọ́n yọ ìbọn sí onímọ́tò náà, nìyẹn bá sáré fò bọ́ sílẹ̀ ló dọ̀bálẹ̀ gbalaja. bẹ́ẹ̀ ni wọ́n gbé mọ́tò náà lọ. ní déédéé aago 8 òwúrọ̀ ọjọ́ kejì, ìyẹn ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta 27/3/71, Adé Ìjẹ̀bú Boy wa mọ́tò náà dé síwájú iléeṣẹ́ Wahum, ìyẹn mọ́tò tí wọ́n já gbà. gbogbo àwọn tí wọ́n wà nínú mọ́tò náà jẹ́ 4: Òyénúsì, Ògbólú, Apollos àti Adé tó wà nídìí mọ́tò. wọ́n jókòó sínú mọ́tò, wọn kò sọ̀kalẹ̀, wọ́n jókòó síbẹ̀ wọ́n ń wòye. níbi tí wọ́n wà náà ni Ọ̀sáì ti wá mú nọ́mbà mọ́tò tó ń gbé owó bọ̀ fún wọn. bẹ́ẹ̀ Díọ̀pá ti wà ní báǹkì tí wọ́n ti fẹ́ gbowó náà láti bí aago 7. òun fẹ́ mọ ìgbà tí wọ́n bá gbé owó náà jáde láti báǹkì kó sì mọ̀ pé lóòótọ́ ni mọ́tò tí wọ́n wí náà wá sí báǹkì. oníkálukú ló ti ní iṣẹ́ tiẹ̀. ọ̀gá Wahum ló fún wọn ní nọ́mbà mọ́tò tó ń gbowó bọ̀. ṣùgbọ́n yàtọ̀ sí èyí, ó ti tún ṣe iṣẹ́ gidi míì sílẹ̀ fún wọn. ó ti sọ fún gẹ̀tìmáànù iléeṣẹ́ náà, Ambrose Nwokobo, pé tí mọ́tò tó ń gbowó náà bá ti dé kó má tètè ṣí géètì o, kó kàn dúró sẹ́nu géètì níbẹ̀ kó máa bá kọ́kọ́rọ́ jà ní tiẹ̀ ni. ó ní tó bá ṣe iṣẹ́ náà dáadáa, òun yóò wá owó fún un nígbẹ̀yìn. bẹ́ẹ̀ ni mọ́tò tó ń gbé owó bọ̀ náà dé ní dédé aago 8:30. dẹ́rẹ́bà mọ́tò yìí, Olúfọláhàn Moses, ṣe àmì tí wọ́n máa ń ṣe tí wọ́n bá ti ń sáré bọ̀ bẹ́ẹ̀ kí Nwokobo lè ṣí géètì kíákíá. ṣùgbọ́n kàkà kí Nwokobo ṣí géètì, ó dúró síbẹ̀ ó sì ń lọ́ géètì mọ́ ara ẹ̀ lọ́wọ́ títí táwọn Òyénúsì fi bọ́ sílẹ̀ nínú mọ́tò tiwọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí rọ òjò ìbọn sí gbogbo àdúgbò. ń lọ ní kálukú bá sá lọ. machine gun ló wà lọ́wọ́ dókítà fúnra ẹ̀. Apollos àti Ògbólú sì gbé rìfọ́fà dání. bẹ́ẹ̀ ni òkò ńlá ń tẹnu ìbọn yọ, iná ńlá ń ṣẹ́yọ láti ẹnu ìbọn. Òyénúsì ti wọ́ dẹ́rẹ́bà bọ́ sílẹ̀. bẹ́ẹ̀ ló pàṣẹ fún kàṣíà, ìyẹn asanwó iléeṣẹ́ náà, K.O. Ṣàṣùwàì, pé kó dojúbolẹ̀ bí kò bá fẹ́ kú ikú igbóná. Apollos lódì kejì ti kí ọlọ́pàá mọ́lẹ̀, ó mú un ní pàpàkókó. bóyá ìyẹn fẹ́ máa bá wọn ṣakọ ọlọ́pàá ni o, bóyá láti fi dẹ́rù ba àwọn tó kù kí wọ́n lè mọ̀ pé nǹkan kékeré kọ́ làwọn wá ṣe ni o. Òyénúsì gbé ìbọn dà ságbárí ọlọ́pàá náà. kàràkàkà tí kinní náà ró lẹ́ẹ̀kan náà, Gini Nwigbalani tó ṣẹ̀ṣẹ̀ pé oṣù 2 lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ṣubú lulẹ̀, ó kú bámúbámú. lójú ẹsẹ̀, Apollos já ìbọn ọwọ́ ọlọ́pàá náà gbà, ó sì gbé e mọ́ tọwọ́ tirẹ̀. gbogbo bí iná ti ń dáhùn yìí, Ọ̀sáì ti gbé owó kúrò nínú mọ́tò tí wọ́n lọ fi gba owó yìí, ó ti gbé e sínú mọ́tò tiwọn níbi tí Adémọ́lá Adépìtàn, ìyẹn Ìjẹ̀bú Boy, ti wà nídìí síárìn tó ń retí káwọn tó kù wọlé kí òun ṣíná fún mọ́tò kó máa lọ. nígbà tí Ọ̀sáì rí i pé ọwọ́ àwọn ti bá ẹrù, ó ṣe àmì sí Òyénúsì. ọkùnrin náà sì pàṣẹ fún gbogbo àwọn tó kù, bẹ́ẹ̀ ni wọ́n sáré wọ mọ́tò ní Adé bá finá sí i. ọ̀nà Ìkòròdú road ló lẹ̀ mọ́ nígbà tí yóò sì yọ jáde ibi iléeṣẹ́ bàtà kan tó wà ní Ṣómólú ló ti yọ. láti ibẹ̀ ló ti wa mọ́tò náà lọ sínú igbó kan ní abúlé Òkúta ní Bàrígà. nínú igbó yìí ni wọ́n ti pín owó náà. bí wọ́n ṣe pín owó náà ni pé wọ́n yọ 550 pọ́ùn, 1,250 pounds. wọ́n fún Joel Amamieye tí í ṣe ọ̀gá iléeṣẹ́ Wahum
ẹni tó gbé iṣẹ́ náà wá gan. Bẹ́ẹ̀ ni wọ́n fi ọ̀tàlérúgba pọ́ùn £250 ránṣẹ́ sí gẹ̀tìmáànù tó ti géètì mọ́ mọ́tò tó ń gbówó bọ̀. Lẹ́yìn náà Stephen Nwabuoku ìyẹn Diopa gba £250 £1,250. Dókítà Oyenusi gba ẹgbẹ̀jọ pọ́ùn £1,600. Apollos náà gba ẹgbẹ̀jọ pọ́ùn £1,600. Ògbólú gba ẹ̀ẹ́dẹ́gbèje pọ́ùn £1,300. Ọ̀sámèdíkè tí wọ́n ń pè ní Ọ̀sáì gba ẹgbẹ̀fà pọ́ùn £1,200. Adémọ́lá Adépìtàn Ìjẹ̀bú-Bọ̀yè tó wa mọ́tò náà gba ẹgbẹ̀fà pọ́ùn £1,200. Bẹ́ẹ̀ ni wọ́n sì fún ọkùnrin kan tí wọ́n ń pè ní Thomas Edo ní £100 ní tiẹ̀ ìyẹn £100. Àwọn owó tó jẹ́ owó pépà ni wọ́n pín yìí. Owó tó kù owó sílẹ̀ àti kọ́bọ̀ ni kò ṣeé pín fún wọn. Inú igbó níbẹ̀ ni wọ́n sì fowó náà sí. Bí wọ́n ti pín owó yìí tán ní kálukú gba ọ̀nà tirẹ̀ lọ. Wọ́n sì sọ láàrin ara wọn pé kí kálukú fara ṣoko. Ògbólú ló gbowó Diopa àti tàwọn ará Wahum, ó lóun yóò lọ kó o fún wọn. Bẹ́ẹ̀ ni òun àti Apollos fẹsẹ̀ rìn jáde nínú igbó náà, wọ́n sì bá tiwọn lọ. Oyenusi àti Ọ̀sáì wọ mọ́tò tí wọ́n fi jalè. Adé ń wa mọ́tò náà lọ. Lójú ọ̀nà nígbà tí wọ́n jáde kúrò nínú igbó náà kò pẹ́ rárá tí Oyenusi fi bọ́ sílẹ̀ lọ́nà. Bẹ́ẹ̀ náà ni Ọ̀sáì. Adé nìkan ló kù sínú mọ́tò. Kò sì pẹ́ rárá tóun náà fi gbé e sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù bàbá oníkẹ̀kẹ́ kan báyìí ń lòun náà bá sá lọ. Nígbà tílẹ̀ yóò fi ṣú, ìròyìn olè jíjà náà ti kárí Èkó. Ó sì ti di ohun táwọn tó wà nílé òkèèrè pàápàá ń gbọ́, nítorí pé kinní náà ṣàjòsí sí wọn lẹ́kọ̀ọ́ púpọ̀ kí àwọn adigunjalè yìnbọn pa ọlọ́pàá. Kọmíṣánná ọlọ́pàá Èkó ìgbà náà Ọ̀gbẹ́ni Adéọlá sọ pé gbogbo ara àwọn gbogbo eegun àwọn làwọn yóò fi bá àwọn olè náà jà, àti pé bí ọwọ́ àwọn kò bá tẹ̀ wọ́n àwọn kò ní sinmi. Wọ́n bẹ̀rẹ̀ sí wá wọn. Wọ́n mú oríṣiríṣi àwọn èèyàn, wọ́n sì ń káàkiri ojúlé sójúlé. Ṣùgbọ́n síbẹ̀ náà wọn kò rí kinní kan gbọ́. Wọn kò sì mọ ibi tí wọn yóò gbà rídìí ọ̀rọ̀ náà. Ara ń kan àwọn ọlọ́pàá gidigidi. Ẹnìkan ni Ọlọ́run fi ran àwọn ọlọ́pàá lọ́wọ́. Ìyẹn náà ni bàbá Ológùrọ̀, ìyẹn ni Samuel Òdùdú. Samuel Ológùrọ̀ ni. Samuel tó mọ ọ̀gá iléeṣẹ́ Wahum. Samuel tó mọ Diopa. Ṣé ẹ mọ̀ pé wọn kò mú Samuel lọ síbi olè jíjà náà mọ́, tí wọ́n sọ pé akóṣìbérò ni. Lẹ́yìn tí wọ́n jalè náà tán tí Samuel gbọ́, ó padà lọ bá Diopa. Ó ní kí wọ́n fún òun lówó tó kan òun. Ṣùgbọ́n níṣe ni Diopa lé e jáde nílé ẹ̀, ó sì gbá a létí. Bẹ́ẹ̀ ni kọ́bọ̀ kò kan Samuel lọ́wọ́, bó tilẹ̀ jẹ́ pé òun ló mọ bọ́rọ̀ ìdigunjalè náà ṣe wáyé. Ẹni táwọn ọlọ́pàá rí nìyí o. Bí wọ́n ṣe rí kò sì yé ẹnìkan. Ṣùgbọ́n ohun tó dájú ni pé ọkùnrin náà ní àdéhùn pẹ̀lú àwọn ọlọ́pàá yìí, nítorí ẹlẹ́rìí ìjọba ni wọ́n fi ṣe. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá kò torí ẹ̀ bá ṣẹjọ́, bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́wọ́ pé òun lòun mú ọ̀gá àwọn òṣìṣẹ́ ní Wahum àti Diopa tó bá wá àwọn tí yóò já owó náà gbà mọ́ wọn lọ́wọ́ mọ́ ara wọn. Bí àwọn ọlọ́pàá ti rí Samuel Ológùrọ̀ mú báyìí, bẹ́ẹ̀ ló júwe ilé Diopa fún wọn. Láàárín òru làwọn ọlọ́pàá dé gìjà sílé ọkùnrin náà ní Yàbá. Bí wọ́n sì ti mú un báyìí ló bẹ̀rẹ̀ sí kà bòròbòrò. Nígbà náà làwọn ọlọ́pàá sì mọ̀ pé ẹni tí àwọn ń wá gan-an ni dókítà fún rẹ̀, Ìṣọ̀lá Òyénúsì. Ọláìwọlá Alága ló ń ṣèwádìí ìtàn Òyénúsì yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.